Gẹ́gẹ́ bí a ti sọ nínú abala ẹ̀kọ́ tí ó kọjá nípa àṣà wípé àṣà ìkíni ṣe pàtàkì gan sí ìran Yorùbá. As earlier mentioned in the previous lesson concerning culture that the greeting culture is paramount among the Yoruba ethnic. Bí a ṣe ń kíra wa sí àkókò tàbí àsìkò, bẹ́ẹ̀ náà là ń kíra fún oríṣiríṣi ìgbà láàrin ọdún. As we have forms of greetings within times of periods, we similarly have for different seasons of the year. A máa ń kíra ní ìgbà ẹ̀rùn wípé a kú ẹ̀rùn tàbí a kú ọ̀gbẹlẹ̀. Greetings for the dry season. A máa ń kíra ní ìgbà ọyẹ́ wípé a kú ọyẹ́ o. Greetings for the harmattan. A máa ń kíra ní ìgbà òjò wípé a kú òtútù tàbí a kú ọ̀gìnìntìn. Greetings for the raining season. A máa ń kíra ní ìgbà ẹ̀rùkò wípé a kú ẹ̀rùkò o. Greetings for the spring or greetings for the ever blooming. A sì máa ń kíra ní ìgbà àrọ̀dá òjò wípé a kú òwúrẹ̀ tàbí a kú làńkẹ́kẹ́. Greetings for the autumn.